أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين. ẹlẹ́kùnrin wá bi tí ẹ dúró tí ẹ ti bẹ̀ ẹni wọ́n wá bomi fún yín ẹ ti dí àwọn èèyàn lójú púpọ̀. ẹ ti dí àwọn èèyàn lójú púpọ̀. tó. Allahumma salli ala sayyidina Muhammad wa ala ali sayyidina Muhammad. sallallahu alayhi wa sallam. ọ̀dà abáwọn àbí kí wọ́n jókòó. àbí bẹ́ẹ̀. ọ̀dà bẹ́ẹ̀ tọ̀. Allahumma salli ala sayyidina Muhammad. sallallahu alayhi wa sallam. wa ala ali sayyidina Muhammad. sallallahu alayhi wa sallam. salatan tunajjina biha min jami'il awali wal afati. àmín. wa taqdi lana biha jami'al ajati. آمين وتطهرنا بها من جميع سيئات. آمين وترفعنا بها عندك أعلى الدرجات. آمين وتبلغنا بها أقصى الغايات. آمين من جميع الخيرات في الحياة وبعد الممات. آمين صلاة محسنة على سيد المحسنين. آمين وعلى آله وصحابه حق قدره ومقداره العظيم. آمين. آمين يا الله. ẹni ìjókòó olóríire tá a wà ń bẹ̀ yìí. ìjókòó olóríire tá a wà ń bẹ̀ yìí. tó ṣe pé gbogbo àwa tá a wà ń bẹ̀ lólóríire. tó já sí pé gbogbo àwa tá a wà láyè yìí lólóríire. ẹnìkan ò ní wá bí kọ́mọ̀sẹ̀ríire àṣedalẹ̀. ẹnìkan ò ní wá bí kọ́mọ̀sẹ̀ríire àṣedalẹ̀. àyàfẹ́ nìkan. àyàfẹ́ nìkan ṣoṣo. talẹ́ni náà. talẹ́ni náà. òun lẹni tá a dákọ̀ ànábì tí ó yòǹbó rẹ̀. òun lẹni tá a dákọ̀ ànábì tí ó yòǹbó rẹ̀. sórí bá ti pọ̀ tó yìí. sórí bá ti pọ̀ tó yìí. èmi ò ní wáàsí kan tí ń ṣe láàyè yìí. bàbá ní kò sí wáàsí kankan tá a fẹ́ ṣe láyè yìí. torí pé àwọn àlùfáà ńláńlá oníwàásí ni wọ́n pọ̀ ní jòkó yìí. torí pé àwọn àlùfáà ńláńlá oníwàásí ni wọ́n pọ̀ ní jòkó yìí. lápá kìíní lápá kejì níwájú lẹ́yìn. lápá kìíní lápá kejì níwájú lẹ́yìn. bí ti gbogbo wa bá wá ṣe ní níyèméjì. bí ti gbogbo wa ti bá wá ṣe ní níyèméjì. ní pé àwọn wàásí náà dànù yín. àwọn wàásí náà dà nínú yín. èyí tó dájú tí ò sí iyèméjì ń bẹ. èyí tó dájú tí ò sí iyèméjì ń bẹ. òun ni pé àwọn aṣojú mọ́rkàsì wọn bẹ ń kalẹ̀ yìí. àwọn bàbá wa aṣojú mọ́rkàsì àwọn bàbá wa ìbejì. ibi tí wọ́n bá wà mùdírù wà ń bẹ. ibi tí wọ́n bá wà bàbá wa lágége ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀. ṣé dáwọ́tì ń bẹ níbi wáàsí ṣé wa Adam. ṣé iyèméjì ń bẹ níbi wáàsí ṣé Adam. tọ́ba dáwọ̀ náà lójú pé ò sí iyèméjì ń bẹ yòǹbó ànábì kó ló kẹlẹ́ kan náà. sallallahu alayhi wa sallam. tọ́ba wa ṣe pé ká tẹ́wọ́ sọ́lọ́hún. káwa ní ká tẹ́wọ́ sí Olúwa ni. kí gbogbo owó sì sọ ń ta fẹ́lẹ̀ kan náà. kí gbogbo wa ká sọ ń ta afẹ́lẹ̀ kan náà sọ́dọ̀ Ọlọ́run. kọ́lọ́hún ó sì sáyẹ̀nsì. k'Olúwa kó buwọ́lù kó sáyẹ̀nsì. gbogbo àwọn àfáà tí wọ́n lè sọ bẹ́ẹ̀ ni wọ́n ń bẹ ń jòkó. gbogbo àwọn àlùfáà tí wọ́n lè sọ bẹ́ẹ̀ ni wọ́n bẹ ń jòkó. tẹ́yìn náà bá wá ń ṣe ọ́ níyèméjì. gbẹ̀yìn náà bá wá dàrú mọ́ ọ lọ́wọ́ tó rújú mọ́ ọ lójú. pé sáwọn eléyìí ní tí wọ́n ké tọ́lọ́hún ó fi gbàdúrà yẹn. sáwọn eléyìí ní tí wọ́n ké t'Olúwa fi gbàdúrà yẹn. ẹnìkan tó ń bẹ ń bí títí ẹ̀ náà dájú. ẹnìkan tó ń bẹ ń bí títí ẹ̀ náà dájú. ó ní àfáà wa búlàlà. òun ní àfáà wa búlàlà. sẹ́mi pé nbí tí Shehu Jamiu bá ti wí nǹkan. ìbí tí bàbá Shehu Jamiu tí wọ́n bá ti wí nǹkan. ní tí wọ́n wí ni Ọlọ́run ló wí. ní tí wọ́n wí ni Olúwa ló wí.
tó bá dá ọ lójú pàdúrà rẹ ó gbà lóòótọ́. bọ́bá dán ọ lójú pàdúrà rẹ ó gbà lóòótọ́. tó yóò ń bá nábì lẹ́ẹ̀kan sí i. tó yóò bá nábì lẹ́ẹ̀kan sí sallallahu alayhi wa sallam. onímọ̀ wá fi ìyá olóríire ni. bàbá làwọn fi yé eléríire ni. ìyá alálùbáríkà. ìyá alálùbáríkà ni. ìyá aláṣeyọrí. ìyá aláṣeyọrí ni. mo fi bẹ̀ gbogbo obìnrin tóun náà ṣe rire ń bí. bàbá fi bẹ̀ gbogbo obìnrin tóun náà fẹ́ ṣe rire ń bí bíi tìyá náà. gbogbo ibi tó o bá wà dákẹ́ jẹ́ bí ẹni tí ó ṣe rire bíi tìyàwó àwálù. gbogbo ibi tó o bá wà dákẹ́ jẹ́ bí ẹni tí ó ṣe rire bíi tìyàwó àgbà àwálù. gbogbo ibi tó o bá wà. gbogbo ibi tó o bá wà. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́. àlọ́ àbọ̀ farabalẹ̀. jẹ́ àlọ́ àbọ̀ rẹ farabalẹ̀. kó lè wà nínú ẹni tí ó láṣeyọrí bíi tìyàwó àwálù. kó o lè wà nínú ẹni tí ó láṣeyọrí bíi tìyàwó àwálù. èyí tẹ̀mí mi wá sọ fún mi pé mo bá wí. èyí tí ẹ̀mí bàbá ń sọ fún wa yín pé tí a bá wí gbọ́dọ̀ náà. ó farabalẹ̀ yẹn. ó wá farabalẹ̀ yẹn. tó bá fẹ́ wà nínú obìnrin tí ó jèrè ọmọ bíi tìyàwó àwálù. bọ́ ọ bá fẹ́ wà nínú obìnrin tí ó jèrè ọmọ bíi tìyàwó àwálù. ọ̀yá yorùbá nábì lẹ́ẹ̀mẹ́ta léra wọn. sallallahu alayhi wa sallam. lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. ọ̀yá sí àmì kó lókè. àmín. má wàá ṣàròyé mọ́. kò wá dákẹ́ kọ́ ọ má ṣàròyé mọ́. Ajabib. akramakumul karim. ẹni gbogbo àwọn àfáà wa tí wọ́n jẹ́ létò. gbogbo ẹ̀yin àlùfáà tẹ́ jẹ́ elétò. ẹ dákun abẹ́ kí àlọ́ àbọ̀ tìyín náà kó farabalẹ̀. àlọ́ àbọ̀ tìyín náà abẹ́ kó farabalẹ̀. ìṣẹ́jú bíi mẹ́wàá péré torí pé wọ́n ń retí mi ní Ajégúnlẹ̀. Insha Allah. ọ̀dọ̀ àlùfáà wa bàbá. àmọ́ gbọ́dọ̀ má dá bàbá wa gbà ní Itire gbọ́dọ̀ má dá yín lóhùn nítorí àlùbáríkà àwọn àgbàlagbà. eré àga tẹ́ ẹ wà yìí eré àga ńláńlá kan ni awal ona asaadatu hiya ma yatamanna kullu insanin walakin la yanaluha birajidi aishin wa rahatul bali bal bita'bin nafusi wa nasabi fili amali. bàbá wa ní Itire lónìí gbogbo ẹni tó bá fẹ́ kúre nínú àfáà tó sì fẹ́ lẹ́yìn re bẹ́yìn ti jẹ́ ẹ̀yìn fáwọn tó bí yín ó gbọ́dọ̀ kún yín lọ́wọ́. as-sa'adatu. tírú wa bá sọ pé afẹ́kínú yóò dùn látara pé pè wá dáhùn àwa náà fẹ́ kí àwọn kan dùn ọmọ tiwa náà nú lọ́la tá a bá sí ń bẹ̀ mọ́ ni. as-sa'adatu. Naam. hiya ma yatamanna kullu insanin. torí pé bàbá wa láti Markaz ní tí wọ́n ń pè ní oríire gbogbo èèyàn ni ó ní lọ́kàn pé òun gbọ́dọ̀ ṣe é tí a bá já fa yóò lóun ó ṣe rire bẹ́ẹ̀ yẹn jó lóṣèlú yóò lóun ó ṣe rire bẹ́ẹ̀ yẹn jó lówó yóò lóun ó ṣe rire bẹ́ẹ̀ yẹn jọba yóò lóun ó ṣe rire ṣùgbọ́n. walakin la yanaluha biragidi aishin. ṣùgbọ́n eríire ò rọrùn láti ṣe o gbogbo èèyàn ní fẹ́ ṣe é àmọ́ tí wọ́n ń pèlè rire òun gẹ́gẹ́ kì í fẹ́ kéèyàn ó ṣeun. wàrọ̀ hatilibali. ẹni tó fẹ́ fi ìbẹ̀rẹ̀ ayé rẹ̀ bẹ̀rẹ̀ gbádùn kò ní ṣe rire o kí ló wí. bẹ́ẹ̀ wàrọ̀ hatilibali.
ẹni ó fẹ́ kọ́kọ́ jẹ ń tó fẹ́ kó tó jẹ ń tí ó fẹ́ kò ní ṣe rire o. wàrọ̀ àti libali. ẹni ó fẹ́ ti ẹ̀rín síwájú ẹkún kò ní ṣe rire. wàrọ̀ àti libali. ẹni ó fẹ́ ti ìgbádùn síwájú ìyà kò ní ṣe rire. wàrọ̀ àti libali. nítorí wọ́n ń pè lérire kété ń tọrọ rùn nǹkan kan tí wàá kọ́kọ́ sunkún ó padà wá rẹ́rìn wàá kọ́kọ́ jìyà ó padà wá jayé ebi ó kọ́kọ́ pa ọ́ ó padà wá yó ìtọ́ lè mú ọ mọ́ rí àwọn nǹkan tá a wí ṣe kó o tó ṣe rire àṣepọ̀ ti kọ́kọ́ rẹ́ ní bọ́ọ̀ṣẹ́ ni. asaadatu yamaya tamanna kullu insanin. bàbá wa ní tìrẹ lónìí àwọn tí wọ́n bí ẹ̀yin wọ́n ti kọ́kọ́ bá yín sun ẹkún tẹ̀sùn lọ́rọ̀ yín fi ń jásẹ̀ rìn báyìí. walakin la yanalu abirakidi aishin wara atili bali. àwọn tí wọ́n bí yín wọ́n ti kọ́kọ́ bá yín ṣe wàhálà ló fi tètè dìrọ̀rùn fún yín báyìí. bal bitabi nafusi. wọ́n bá yín jìyà ní ọ̀rọ̀ tí yín fi yá ẹ dákun ẹ̀yin àlùfáà tẹ jẹ́ ẹlẹgbẹ́ mi ń jòkó ṣé ọ̀rọ̀ ọ̀run èèyàn ṣe kójọ báyìí. bal farabalẹ̀ èmi pẹ̀lú rẹ náà ń ṣe mòlúdìbá ṣé báyìí ló kún ọ̀dà tó bá kún báyìí ṣérú àwọn èèyàn yìí ní bẹ́ńbẹ́. àbá bal bitabi nafusi. lè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹni ká fà wá ká máa wọlé. káwọn kó máa wọlé. wà ná sábì fili amali. ayakumullah bàbá wa ìmọ̀tọ́lá. bàbá wa ìmọ̀tọ́lá. àánú ọlọ́wọ́n máa kún yín sí. ọlọ́run oníjọ́ bàjẹ́. kò ní bàjẹ́ fún yín fa. ọlásẹ́wù sàlátì. ọlásẹ́wù sàlátì. ayakumullah. ẹ máa wà ókè sí. asaadatu hiya ma yatamanna kullu insanin walakin la yanalu abiragidi aishin warahati libali bal bitabi nafusi wa nasabi fil amali. dákun ibi tó wà ní yorùbá nábì lẹ́ẹ̀kan náà. sallallahu alayhi wa sallam. o kò tó yòǹbó rẹ lẹ́ẹ̀kan sí. sallallahu alayhi wa sallam. yòǹbó rẹ lẹ́ẹ̀kan sí kó pé mẹ́ta. sallallahu alayhi wa sallam. bàbá wa ní tìrẹ lónìí gbogbo ń tẹ́ sùn lẹ́kún àwọn tẹ́ tara wọn jáde wọ́n ti bá yín sùn lẹ́yìn fi ń rẹ́rìn lónìí gbogbo ń tẹ́ jẹ níyà wọ́n ti bá yín jẹ lẹ́yìn fi ń gbádùn lónìí gbogbo ń tẹ́ ṣe ní wàhálà wọ́n ti bá yín ṣe lẹ́yìn fi ń bẹ nírọ̀rùn lónìí àwa fọlá àwọn tìjẹta àti tànà bẹ lọ́hùn gbogbo ń tí ṣe ní tí wọ́n fi sọ pé ó ti daṣẹ́ bàbá rẹ̀ nù òun náà tẹ̀ tún bí ẹ̀bẹ̀ rẹ̀ ni kò ní ṣẹlẹ̀ nínú ayé yín. àmín. àwọn ẹ̀dá kan máa sọ fún ni bẹ́ẹ̀ ní pé ẹkún tí bàbá rẹ̀ bọ́ sùn wàá sùn tiẹ̀ ntẹ̀yẹ̀ fi pàdé irú wọn ọlọ́run oníjọ́ ṣẹlẹ̀ sí yín. àmín. ọlá gbogbo àwọn tí àwọn tó bí ẹ̀yin náà palẹ́rìn ọ̀rọ̀ yóò ní já tẹ́kún láéláé. àmín. tí wọn náà bá fẹ́ bẹ́ẹ̀ ṣe àmín lẹ́ẹ̀mẹ́ta. àmín. àmín àmín ya Allah. ìṣẹ́jú mẹ́wàá yòókù tó kù ó kí gbogbo ẹ̀yin alága wa ẹ̀yin èèyàn pàtàkì pàtàkì ẹ dákun ọlọ́run ó kí yín. àmín. ìṣẹ́jú mẹ́wàá tó kù nítorí mo fẹ́ kọ́ jẹ́wọ́ àsìfẹ́yìn yá tí mo fẹ́ mú lọlé bẹ́ àrùbá àtìn. بأربعة دعاؤك مستجاب وذكرك في البرايا مستطاب فإخلاص وجود ثم عفو وبر الوالدين هو اللباب بأربعة دعاؤك مستجاب. gbogbo ẹni tó bá fẹ́ ṣe rire gbogbo ẹni tí ń bá ń fàṣeyọrí gbogbo ẹni tí ń bá ń fẹ́ gbígbàdúrà
nǹkan mẹ́rin péré iná ni ó lè fi èsì tó o bá ti lè ní mẹ́rin yìí gbogbo ẹni ọba ní kò ní dáa fún ọ yóò burú fún tọ̀hún tí èlò tán ni. وذكرك في البرايا مستطاب. gbogbo ẹni tó bá fẹ́ kí o kọ wọn máa lọ gbére wọ́n sì kiri kàfẹ́ bàrà في البرايا مستطاب. wọ́n fẹ́ ká yọ ọmọ pariwo rẹ bí wọ́n ti ń pariwo ṣé wàá dá mọ́. في البرايا مستطاب. ọba yọ ọmọ pariwo rẹ bí wọ́n ti ń pariwo ṣé kàmáàlì dín ní alẹ́ àdàbí. وذكرك في البرايا مستطاب. ọ̀fọ̀ kọ̀ rẹ̀ parẹ́ bó kọ bàbá àgbàlagbà jù ó sì parẹ́. وذكرك في البرايا مستطاب. ọ̀fọ̀ kọ̀ rẹ̀ parẹ́ bó kọ bàbá àgbàlagbà jù ó sì parẹ́. في البرايا مستطاب. ọ̀fẹ́ kílẹ̀ rẹ̀ ó gbófo bí lè ṣé wàá dá mọ́ ó sì gbófo. في البرايا مستطاب. ọ̀n fẹ́rù òkìkí ṣé Sàlátì. في البرايا مستطاب. ọ̀n fẹ́ oríire bíi ti bàbá wa Awwalu. في البرايا مستطاب. ọ̀fẹ́ kílẹ̀ ọ̀rẹ́ ọ̀ dáfóore bí ilé bàbá àgbà ní Ìtìrẹ ò ṣe dáfóore. وذكرك في البرايا مستطاب. tó o bá fẹ́ àwọn nǹkan tí mo wí nǹkan mẹ́rin péré ni o lè tọ́jú nítorí mo fẹ́ fi sí ọ láǹfààní lónìí nù bọ́lọ̀ ń bá kọ ọkọ rẹ sínú eléríire ọ farabalẹ̀ gbọ́ àmọ́ tí o bá sọ ọkọ rẹ nú àwọn eléríire tòní ọmọ ṣe ń tó wù ọ́ kéde pé òní ṣe ríire ó ṣe àmọ́ bòmí ló ti pàdé ẹ̀. فإخلاص odi méní وجود odi méjì ثم عفو odi mẹ́ta وبر الوالدين والبار. ìkìláàsù فإخلاص ẹ̀yin olóríire ẹni náà fọ ìkìláàsù. فإخلاص àkọ́kọ́ ń tó lè jẹ́ òṣè ríire lọ fọ ọkàn rẹ mọ́ ìṣòro tó níwọ̀n ẹnìkankan ò sí ọ o ọkàn rẹ ni ọ̀dá o àníyàn rẹ ni ọ̀dá kí lè rò rẹ sọ́kọ tó gbé ọ sílé jọ́tọ̀ bá ti ń ro aburú sọ́kọ rẹ ìwọ náà ò ní ṣe ríire. فإخلاص kí lè ro ọkàn rẹ lérí ìyàwó tí wọ́n fẹ́ lé ọ tó bá ti ní kó burú fún yóò burú fún àwọn ọmọ tiẹ̀ náà. فإخلاص kí lè ro ọkàn rẹ lérí ẹni wọ́n fi ọ lé tó bá ti ní káyé rẹ̀ ó bàjẹ́ tiẹ̀ náà ó bàjẹ́ díẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kan. فإخلاص kí lè ro rẹ lérí àwọn ọ̀rẹ́ rẹ tẹ́jọ́ rìn ẹ̀mí rẹ̀ ń sọ fún ọ pé ọ̀rẹ́ rẹ tó dáa fún jù ọ lọ dọ́gbọ́n sí ni ìwọ ló ń rò bẹ́ẹ̀ tó bá tiẹ̀ dọ́gbọ́n sí sọ yẹ kí wò ó rò wọ́n tún wò ó tí ìrọ́gbọ́n dá sáyé tiẹ̀ tí fi ń bàjẹ́. فإخلاص وجود ثم عفو. eléyìí ló yóò ń bá anabi kí n gbọ́. الله عليه وسلم. àkọ́kọ́ ń tó kọ́kọ́ pìpìà iná ní ìkìláàs ọ̀fọ̀ ẹ̀ mọ́ oníjẹ́kẹ́mi rẹ̀ ọmọ ròyìn gbogbo ẹni ọkàn rẹ̀ bá mọ́ sẹ́nikẹ́ni yóò débi tí ń lọ ọdún mẹ́ni. wàjúdù. ẹlẹ́ẹ̀kejì wàjúdù máa tọrẹ máa làhùn mọ́ ọkọ rẹ̀ wà nù àwọn tí ó ṣe rire àmọ́ ahun lọ́padà sọ́dẹ̀rù ẹ̀yìn tí wọ́n bá ní o ṣe sàárà ó ní nájú 1000 náà lọ ó tún máa wá fọwọ́ para wèrè yóò máa wo ẹni tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ pé ló mú wá kó tó yọ tiẹ̀ jáde wàjúdù. bàbá wa ní tìrẹ lónìí àwọn tó bí yín ọrẹ títa ni wọ́n fi kọ́ ayé lẹ́rú kọ́dà ọrẹ títa lọ́ba mi fi sọ eríire dọ̀ràn yẹn fún wọn ọlọ́run fẹ́ràn kẹ́hìn máa tọrẹ púpọ̀ ìwọ àfáàtọ̀ ń bẹ̀ ń bí lónìí jẹ́ kí n jẹ́ ọmọ gbogbo àṣírí tó ọmọ òun gbogbo oògùn tó ọmọ òun gbogbo kéwù tó kéwù tó ọba ya òun ò ní lẹ́yìn rẹ̀ wàjúdùn gbogbo àwọn àfáà tí wọ́n ṣẹ́kù ọrẹ títa lọ́sẹ̀ wọn kù àfáwọn láti markas gbogbo ọlẹ́nu Sheikh Adam. Allahu ta'ala anhu. kìí ṣe pé wọ́n ní gbogbo gangan lẹ́nu Sheikh Adam báyìí ni inú tafsiri inú àwẹ̀
torí pé ńgbà tá a wà nílé kéwú èmi kì í lọ tẹ̀fsírì mi yẹn máa ń ti àti lọrin wá Èkó ní ọgbà àwẹ̀ torí pé kí n lè má mísì tẹ̀fsírì ṣe Adam. wàjúdùn. bàbá wa ń sọ̀rọ̀ bọ̀ wọ́n wá sọ̀rọ̀ dérí ọ̀rọ̀ ọ̀yá kan wọ́n ní ìmọ̀ ń ta fún wọ́n ní ìyá àgbàlagbà ni wọ́n ní gbogbo ìgbà tó bá ti wá kọjá wájú àwọn wàá pè é èló ni gbogbo oṣù rẹ̀ yìí tó bá sọ iye rẹ̀ àwọn ni ó dalẹ̀ àwọn ni kò gbowó wọ́n ní táwọn wò pẹ̀lú ìyá yẹn ni pé ọjọ́ èrí rẹ̀ pẹ̀lú tí ń tà yìí kọjọ́ra wọn ẹni tó yẹ kó máa tọrọ kéèyàn máa fún ni àmójú ń tì kò lè tọrọ ní fi ń kiri ọjà iṣu ní káwọn nídìí àwọn ń fi táwọn ń fún ní dùnnú ni. fàyíkìlásù wàjúdùn thumma afuwun. tó o bá fẹ́ kó kọ̀ rẹ̀ ọmọ sẹ́kù mọ́ tọrẹ mọ́ làhùn ó di méjì. thumma afuwun. ẹlẹ́kẹta thumma afuwun. thumma afuwun. máa lámojú kú o àwọn èèyàn máa ṣẹ̀ ọ́ ìwọ náà máa ṣẹ̀ àwọn èèyàn má máa dìyàn mọ́nú mọ́ wọ́n bọ̀ sọ pé ọ gbọ́ olóòní gbọ́ wọ́n bọ̀ sọ pé ọ gbà olóòní gbà ìwọ àtẹnitẹ́jọ́ ń jòkó lásàlátù ọ̀tẹ̀ ọmọlẹ̀ lásán lódòdì gbogbo olùyẹn di òní ṣe ríire kí ló pa yín pọ̀ tóbi di pé jà yóò ní tán ṣe bọ́rọ̀ owó ni owó tẹ̀ ń jà sí yọ ọ̀tàn jọ kan. àwọn àfa wọn ní ọ̀tá tí ì tán wọn ní àdúgbò fáríjì. láyé fúnà. ọ̀tá ọgbà mi ìyàwó ọgbà mi lọ́kọ nìkan ní ètàn ìmọ̀ tẹ́lọ́dà àwọn oníṣúfì ọ̀tá ọgbọ́kọ mi òpin ẹ̀ náà nu ọ̀tá ọgbàyàwó mi òpin ẹ̀ náà nu ìmọ̀ tẹ́lọ́dà àwọn oníṣúfì jọ tán anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá wa ìmọ̀tọ́lá inú kéwútẹ́ ẹ̀kọ́ wa ìjẹ́ ìmúsáfẹ́rẹ́ anabi wa jáde ọwọ́ àti ọ̀jẹ̀ lọ sallallahu alayhi wa sallam. pẹ̀lú àwọn ìyàwó pẹ̀lú Hasan àti Uzaini anabi wa orinlẹ̀ ẹ̀yìn ìlú sallallahu alayhi wa sallam. ọwọ́ balárúbáwò olówó kan tó lóko rẹpẹtẹ tó ní gbogbo nǹkan anabi wa sálámà sí i. sallallahu alayhi wa sallam. pé iṣẹ́ tí ń ṣe tí ń fi oúnjẹ ní ń wá àtàwọn ọmọ mi ẹrú ọlọ́run ni wá sọ fún anabi pé àwa ní owó àmọ́ wa kì í fún yẹn lọ́fẹ̀ẹ́ àmọ́ bẹ́ẹ̀ yẹn bá ṣiṣẹ́ á fún lówó tó lè ṣiṣẹ́ bọ́ọ̀ bá ti lè ṣiṣẹ́ o ti dolówó ó ní kí ni kò wọ́n ṣe ẹrú ọlọ́run ni wá na igbá kànga ṣégbá kànga náà lẹ́ ń pè lẹ́yìn dóró tọ́mọ bí pọn mi ọwọ́ anáwó rẹ̀ sá nàbí ó ní gbé dóró òun. sallallahu alayhi wa sallam. máa fa omi kànga kọ́ máa wọ́n sí oko làbídùn tọ́ ọ bá ti fa ẹyọ kan tọ́ wọ́n sí làbídùn ọgbà làbídùn wóró mẹ́ta tọ́ ọ bá fa méjì ọgbà làbídùn mẹ́fà tọ́ ọ bá fa dóró mẹ́ta ọgbà làbídùn mẹ́sàn-án anabi lọ da bẹ́ẹ̀ ṣe báyò ó sì yóò bá anabi dáadáa anabi gba igba kànga ó tu ibodò ó fa omi jáde ó dẹ̀ wọ́n sí làbídùn ẹrú ọlọ́run yìí ní gbà àdéhùn wa làbídùn mẹ́ta ni anabi jókòó sallallahu alayhi wa sallam. ó jẹ làbídùn kínní ó mú mi sí ó jẹ làbídùn kejì ó mú mi sí ó jẹ làbídùn kẹta ó mú mi sí. sallallahu alayhi wa sallam. ó wá ní alihamudulilayi ọlágbára ti dé kí n wá ṣiṣẹ́ làbídùn èyí táwọn ará alẹ́ ọ̀jẹ̀ yorùbá anabi anabi bá tún mú dóró ẹni káwọn afáwọn kan máa wọlé kan máa rọra kó máa wọlé kó máa rọra. ọlọ́wọ́n bá wa kí yín o olùwọ́ bá kí yín o. ọlọ́wọ́n ó sì dúpẹ́ fún yín. olùwọ́ dúpẹ́ fún yín. ìyàwó àwálù ó mú anabi mú dóró lẹ́lẹ́kejì sallallahu alayhi wa sallam. ó jù sínú odò ọ̀pọ̀ mi ń fa omi bọ̀ wókè ó kù díẹ̀ kó fa omi sókè
dòró bá já ìgbà kànga já Sallallahu alayhi yóò wa da sallam. fẹ́yìn tẹ yorùbá ànábì hùn Sallallahu alayhi wa sallam. ìgbà kànga já ànábì káwọ́ lérí pé yé èmi mọ̀ ṣẹ̀ṣẹ̀ yó àwọn ọmọ mi àtàwọn ọmọ wọn ò tí ì yó. فإخلاص وجود ثم عفو. bí lárúbáwá ti gbọ́ tí ànábì ṣe a Sallallahu alayhi wa sallam. ó dìde níbi tó wà ó ní arákùnrin kí ló ṣe ọ́ torí pé kò mọ̀ pa ànábì ni. Sallallahu alayhi wa sallam. ànábì wa sọ fún un pé dòrò tí n fi ń fa omi lọ́jà ó ní kí ló wí dòrò já kí ló dé tí wọ́n já pọ̀ mọ́ dòrò. tó bá ṣe pé àwọn tí ń lo dòrò yìí tí wọ́n bá ti já a sódò kí ni wọ́n fi ṣiṣẹ́. ó ní ẹ̀yin olòṣì yìí ẹ̀ mọ owó lówó ẹ̀ sì mọ sí owó ṣe. Ànábì ní bá wíwùn fa. Sallallahu alayhi wa sallam. Ànábì wa gbójú òkè. ọkùnrin yìí ó bínú kó wájú ànábì. ó ní wọ́n lọ́mọ bó ti ṣayé ara rẹ̀. Ànábì wa gbójú òkè báyìí. Sallallahu alayhi wa sallam. nígbà tá ànábì ó fi gbójú wálẹ̀ padà omi ti ń dà lójú rẹ̀. Sallallahu alayhi wa sallam. wá yìí bá dé látọ̀dọ̀ Ọlọ́run. Sallallahu alayhi wa nígbà sallam. wà ànábì na ọwọ́ rẹ̀ síbi kànga ni. ìgbà kànga ni ó wàá pàdé ọwọ́ rẹ̀. Sallallahu alayhi wa sallam. Ànábì la dákọ̀ ló yóò mú kékeré báyìí. Sallallahu alayhi wa sallam. bàbá wa ìmọ̀tọ́lá ànábì náwó ni wọ́n ti yànnà. Sallallahu alayhi wa sallam. ìgbà kànga wa dìde fún rẹ̀ láti inú odò. ó wá pàdé ọwọ́ ànábì. Sallallahu alayhi wa sallam. bí ìgbà kànga ti pàdé ọwọ́ ànábì inú ànábì dùn. Sallallahu alayhi wa sallam. ànábì wa súnmọ́ lárúbáwá tó nígbà kànga. ànábì wa lẹ ìgbà kànga rẹ̀ mọ́ pé ìgbà kànga tó ń torí ẹ̀ sọ̀rọ̀ burúkú sí mi òun ni. nígbà tí òun náà rí ìgbà kànga ẹ̀rú bà pé báwo ló ti jẹ́ níbo nígbà tí wá. ànábì júgbà kànga sí tán ànábì padà. Sallallahu alayhi wa sallam. ànábì ò dúró mọ́ ní wọ́n ń pe ànábì. arákùnrin 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 aṣáájú ẹ̀dá ọ̀dà lóhùn mọ́ Sallallahu alayhi wa sallam. títí tó fi lọ ọkùnrin yẹn wá kóra rẹ̀ sínú ronú pé àá irú ẹ̀dá wo leléyìí tọ́nàwọ́ sódò tígbà kànga sì wá bá ọwọ́ rẹ̀ irú ẹ̀dá wo ni ebi tí ti ń ṣe kàyéfì tí ń bẹ̀rù àwọn èèyàn wa ń kọjá ní wọ́n fi ń lọ̀ wọ́n pé ẹ̀rí ń tó ṣẹlẹ̀ sí mi àwọn kan wá ní ìròyìn tó ń wí ẹni tí wọ́n ní yóò máa ṣerú ẹ̀ Muhammad ni wọ́n pè é. Sallallahu alayhi wa sallam. àbọ̀ òun lọ gbá létí ó lóun gbá létí àwọn èèyàn ló sì gbá Sallallahu alayhi wa sallam. ó sì gbá ní wọ́n ń bi àwọn èèyàn pé ẹ dákun ta ló mọ̀dọ̀ rẹ̀ ta ló mọ ilé rẹ̀ wọ́n ní onílé ta ló mọ mọ́sálásí rẹ̀ àwọn tí wọ́n mọ̀ ń sọ pé àwọn mọ̀ ọlẹ́mú mi débẹ̀ ẹni tó bá yóò ń bá ànábì dáadáa yóò dáa fún un. Sallallahu alayhi wa sallam. ọwọ́ ní àmọ́ kí n tó lọ ó ní ìwọ ọwọ́ ọ̀hún yìí ìwọ ọwọ́ ọ̀tún ọ̀hún yìí sọ ọmọ pé lérí ibú ọwọ́ ni ọ́ òun sì fẹ́ fi ọ́ ṣerú aburú yìí ó sì gba ṣíṣe nígbà òun fẹ́ fi ọ́ ṣe kí ló dé tó gan kọ́ mọ́ lọ ó ní ìwà ṣe kísà fún wọn náà bàbá ọwọ́ wọlé ọwọ́ lè mú àdá ọ̀pọ̀ tó mú ọwọ́ gbé ọwọ́ ọ̀tún ara rẹ̀ kalẹ̀ sérí àpáta ọwọ́ fi ọwọ́ sì mú àdá ó sì gé e pọ́ Sallallahu alayhi wa jòǹbá sallam. dábì kọ́ lókè Sallallahu alayhi wa sallam. ọwọ́ rẹ̀ wá ń ro sorosoro ọwọ́ fi ọwọ́ sì mú yìí tó gé ó ní ẹ máa mú mi nsọ lọ́dọ̀ ànábì
sallallahu alayhi wa sallam. bí wọ́n ti ń dọ́dọ̀ ànábì tí wọ́n sálámà àkọọ́lẹ̀ sọ fún wa pé Fatima ló kọ́kọ́ jáde sí i. sallallahu alayhi wa sallam. Fatima rí ókè ó padà lọ́dọ̀ ànábì pé ẹni tí ń wá yín ọwọ́ rẹ̀ ń ṣẹ̀jẹ̀ ọwọ́ rẹ̀ ti gé. Ànábì ti mọ̀ pé ẹni ìnìní. sallallahu alayhi wa sallam. Ànábì wa kànú Ànábì wa ní ẹjọ́ wọlé ó wá wọlé Ànábì wa bí pé kí ló dé tó sọ eléyìí kí ló ṣe eléyìí fún. sallallahu alayhi wa sallam. ó ní ìdá yín mọ̀ ni tí mo bá mọ̀ ìní ṣe tí mo ṣe fún yín àmọ́ ọwọ́ mi tó ṣe é mo fẹ́ kí n dáṣẹ̀ rí àfọwọ́ náà kí n lè ráfẹ́ rí jìn lọ́dọ̀ yín. sallallahu alayhi wa sallam. Ànábì ni mo fẹ́ rí jìn ọ́. sallallahu alayhi wa sallam. ó sì dá mi lójú pé bí mo ti fẹ́ rí jìn ọ́ yìí ọba mi tó dá ọ náà ó fẹ́ rí jìn ọ́. sallallahu alayhi wa sallam. àmọ́ kọ́ ọba àmọ́ kọ́ ọ̀rọ̀ fẹ́ rí jìn ọ́ lọ́hùn ọwọ́ tó géènì mú wá. yóò da fún ọ tó yòǹba Ànábì dáadáa. sallallahu alayhi wa sallam. Ànábì wa gba ọwọ́ gbúndúrúkú ọrùn ọwọ́ tó gé Ànábì gba lọ́wọ́ rẹ̀. sallallahu alayhi wa sallam. Ànábì ní na ọwọ́ ọ̀tún ní tó ti gé ọ̀nà. Ànábì wa fi ọrùn ọwọ́ rẹ̀ ó fi kan ọ̀kan yòókù. Ànábì wa fọwọ́ ra Ànábì wa sẹnu wúyẹ́wúyẹ́ ó ṣe kí ni. sallallahu alayhi wa sallam. Ànábì ní nawọ́ náà padà ọ̀nà ọwọ́ ni ti so pọ̀. fàyè khilasun. ìbọ̀dàkùn ìbọ̀ ọjọ́ ti lọ ni ọwọ́ wu ọwọ́ rẹ̀ ó rí i pé ọwọ́ òun ti padà ọwọ́ súnmọ́ Ànábì ó ní ashadu Allah ilaha illallah wa anna Muhammada abduhu wa rasuluhu. fàyè khilasun. wàjúdù thumma afuwun. bó ti ń wọ́ sàlátù tó èèyàn mélòó lọ fọ nóore hàn tó ti mọ́ ọdẹ ni tẹ́ ń jọ ń jòkó mọ̀ tí ò ní ju ìjáàbù ẹyọ kan lọ wọ́n sì ní ìjáàbù tó mẹ́fà ọ̀ràn ti pé wọ́n padà fi wí ọ sínú sàárè ńjọ kan. ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ lára Nábì sallallahu alayhi wa sallam. a máa ṣẹra wa o kálámojú kò kọ́dà àwọn àfáàwọ̀ ọmọ ṣẹ̀ wá wọ́n wí nǹkan míì tí ó ta bá wa ẹ wàá rò pọ́kọ rẹ lọ́wọ́ sọ fún wọn ni ọkọ rẹ sọ fún wọn iṣẹ́ Ọlọ́run tí wọ́n ń jẹ́ lọ́fọ̀nà mọ̀ wọn. inú nǹkan mẹ́rin téèyàn ní títí balance inú ayé àmójúkúò ló sì kẹta. wà birru li walidayni wà lùbàbù. ẹlẹ́kẹrin birru li walidayni lè ṣe rere sáwọn tó bí ọ tí wọ́n bá ń bẹ láyé máa ṣe rere sí wọn tí wọ́n bá sí máa ṣe oore fún wọn. mo wí bẹ́ẹ̀ ní Ajégúnlẹ̀ ní ọ̀sẹ̀ tó lọ tí mo wá insha Allah. mo ní ìwọ kan ń bẹ iṣẹ́ tọ́lọ́wọ́n ọ̀ràn ọ̀lọ́ ń jẹ́ níjọ́ tí ìyàwó bá jẹ ọ Ọlọ́run kò ní bìjà rẹ̀ torí pé iṣẹ́ tó ń jẹ́ yìí ò ń bìjà Ọlọ́run sọlọ́wọ́n ò tó jà ara rẹ̀ gbé ọwọ́ amúyà rẹ̀ lọ́tà torí pé ó rí text message àwọn man friend ìyá rẹ̀ ó ní ìrìkúrìn lẹ́rìn ẹ bà wá lójú jẹ́ eré rẹ̀ dàrú ni sọlọ́run rán pé òbíjà ń ni ó ṣe gbogbo eré ibú ọ̀rọ̀ tí ọkàn ọlọ́ ń dá sí dádì mutí òun ò sì ní fún wọn lọ́wọ́ mọ́ gbogbo owó tá a bá ti fún wọn wọ́n lè fi ta bàbá Jẹ̀bú ni kí n tiẹ̀ Ọlọ́run ò rí bàbá rẹ ló ń bàbá Jẹ̀bú kó tó bí wọ ọmọ mùsùlùmí. wà birru li walidayni. Ọlọ́run ọmọ ọlálásàlátù kíyà ń sì náà tó bí ọ kí n tiẹ̀ pẹ̀lú pé ìyá rẹ̀ ń yan àwọn ẹgbẹ́ ọmọ rẹ̀ lálẹ́ kọ̀ọ̀kan ọ̀rọ̀ tí ọkàn ọlọ́ ń dá sí. tínú rẹ bá bàjẹ́ pẹ̀lú ìwà tí ọ̀dà tí ìyá rẹ̀ hù lẹ́sàlùwà láàrin òru máa sọ fọlọ́run pé Ọlọ́run bá ń yí wọn padà
ọlọ́run má fi wọ́n bà mí ló kọjẹ́ nígbà tí bàbá rẹ̀ mú gbóńkọ́ kí n tiẹ̀ pẹ̀lú ẹ̀ tí bàbá rẹ̀ làkọ́ àmúgbó ńlú Èkó kí ló sọ̀rọ̀ àrẹ délé rí bú sí. ọba wà sí èbó. bọ́ sí yàrá máa ṣàdúrà pé ọlọ́run bá ń yọ igbó lẹ́mìí dádì bá ń fi ìrun mọ́ wọn lá bá ń fa sàlátù mọ́ wọn lá kọ́ ọ sọ bẹ́ẹ̀ fọlọ́hún nípa àwọn òbí rẹ̀ ó dùn mọ́ lọ́hún ju kọ́ ọmọ yàn wọ́n lódì lọ. Allahu akbaru. ó dùn mọ́ lọ́hún ju kọ́ ọmọ bú wọn lọ. ó dùn mọ́ lọ́hún ju kọ́ òní fún wọn lọ́wọ́ bàbá fún wọn lọ́wọ́ náà wọ́n fi mùmú kú mu ní. wèrè lọ́mọbìnrin mi lónìí bóun bá fọ́ mọ́ mi lọ́wọ́ àwọn ẹlẹ́rìí bú àwọn wèrè tí wọ́n ń kó kí náà wọ́n kú gbà lọ́wọ́ wọn kí n tiẹ̀. àní o fún ṣebí ìyá rẹ ni àní o fún ṣebí bàbá rẹ ni ọlọ́run ni ọmọ bẹ̀ tọ́ ọ bá ti lè rójú rí àwọn tó bí ọ. bọ́ ọ bá ti lè rójú rí àwọn tí wọ́n bí ọ. pọ̀mọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a wí síwájú. pọ̀mọ́ mẹ́tẹ̀ẹ̀ta tá a wí síwájú yìí. ìgbésí ayé rẹ ó rọrùn. ìgbésí ayé rẹ ó wà òkè o. àánú ọlọ́run ó sì bá ọ. àánú olúwa ó sì máa bọ̀. ẹ la bẹ lọ́run afọlá bá nábì ti tó bẹ lọ́run. àbí olúwa afọlá bá nábì ti tó àbí bí ọlọ́run. gbogbo ń ti ń pa nìkọ̀ọ̀kan wa lẹ́kún. gbogbo tí ń pa kó wa lẹ́kún. ọlọ́run jẹ́ ọ̀dẹ̀rín. olúwa sọ dẹ̀rín fún wa. gbogbo tí ń bà wá nú jẹ́. gbogbo tí ń bà wá nú jẹ́. ọlọ́run jẹ́ ó dídùnnú. olúwa jẹ́ ó dídùnnú. gbogbo tí ń ní wá lá. gbogbo tí ń ní wá lára. ọlọ́run jẹ́ ó di rọrùn. ọlọ́run jẹ́ ó di rọrùn. ẹni wọ́lọ́wọ́n àdúrà tá a ṣe yìí. wọ́lọ́wọ́n àdúrà tá a fẹ́ ṣe yìí. yàtọ̀ sẹ́ni tẹ́sẹ̀ bá ń dùn. yàtọ̀ sẹ́ni tí ó bá gbádùn ẹsẹ̀ tẹ́sẹ̀ ń dùn. dídé nàró. ìdènàró fọlọ́. àfi tọ́lọ̀ ń bá ti ṣe gbogbo tó ń fẹ́ fún ọ tán. àfi tọ́lọ̀ bá ti ṣe gbogbo oore tó ń fẹ́ tó ti ṣe fún ẹ tán. tẹ́wọ́ láàrin ìṣẹ́jú méjì náà la fi ṣe. tẹ́wọ́ láàrin ìṣẹ́jú méjì náà la fi ṣe. má bá yẹn sọ̀rọ̀ má jẹ́ wọ́n bọ́ sọ. má bá yẹn sọ̀rọ̀ má jẹ́ wọ́n bọ́ sọ. tẹ́tí kọ́ gbọ́ kí wọ́n náà wí fúnra rẹ̀. tẹ́tí kọ́ gbọ́dọ̀ náà kí wọ́n náà lè wí fúnra rẹ̀. sáwọn onílù yìí ṣe léríire ni wọ́n. sáwọn eléríire nínú àwọn onílù ni wọ́n. tọ́ba pé léríire ni wọ́n kàn farabalẹ̀. ẹ̀yin náà farabalẹ̀ kẹ́ lísìn kẹ́ bá wa fìlù tó dáa sí. kéríire yóò lè kẹ́yìn náà. kéríire yìí kó lè kẹ́yìn náà kẹ́ lè di alùlá àgbà. olúwa ṣe kẹ́rẹ̀ fanabi muhammadu. olúwa ṣe kẹ́rẹ̀ fanabi muhammadu. ẹgbọ́n náà ẹ jáwọn èèyàn gbọ́. olúwa ṣe kẹ́rẹ̀ fanabi muhammadu. olúwa ṣe kẹ́rẹ̀ fanabi muhammadu. dákun síjú àánú wò mí. dákun síjú àánú wò mí. gbogbo ohun tó ń bà mí nú jẹ́ sọ di ìdùnnú fún mi. gbogbo ohun tó ń bà mí nú jẹ́ sọ di ìdùnnú fún mi. olúwa ṣe kẹ́rẹ̀ fanabi muhammadu. dákun síjú àánú wò mí o wọlá òjíṣẹ́ rẹ̀. gbogbo ohun tó ń bà mí nú jẹ́ sọ di ìdùnnú fún mi. olúwa ṣe kẹ́rẹ̀ fanabi muhammadu. dákun síjú àánú wò mí wọlá òjíṣẹ́ rẹ̀. gbogbo ohun tó ń bà mí nú jẹ́ sọ di ìdùnnú fún mi. Allahumma salli wa sallim alayhi. máa fọlá nábì bẹ́ẹ̀. bàbá tí wà á dìlẹ̀ àṣọ. bàbá ní tòwé ẹgbẹ́ tí wọ́n pè gbogbo àṣàlátù lọ. wà á máa ká nàbí lóbi mo kò lè sàn. bẹ́ẹ̀ bá fọlá nábì. Allahumma salli salata rida.
زيبا صلي يا قدوس صديقي اللهم صل tó ń bà nínú jẹ́.